ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Thank you for joining me. Yes, ṣe rí àwọn iṣẹ́ tó wà wájú mi yìí, eléyìí là ń pè ní umra, eléyìí ni perfume malaka, ó ṣiṣẹ́ libido. Ọkàn mi ò sí ńbẹ̀ fún ìyàwó mi ni, jẹ́ kí ìyàwó ẹ lò sínú bedroom ẹ̀. Ọkàn mi ò sí ńbẹ̀ fọ́kọ mi ni, jẹ́ kọ́kọ rẹ̀ lò sára ẹ̀. Instantly ìwọ gangan wàá bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ ara ẹ̀. So ọkọ rẹ̀ náà tí ó yẹ pé wọ́n lò sára, ọkọ ẹ̀ máa nífẹ̀ẹ́ rẹ̀. Gbogbo ẹni tó bá lò sára àbí tó lò sínú bedroom ẹ̀, ó máa ń jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ ni. Ó máa ń jẹ́ kí àṣepọ̀ kó wáyé láàrin ọkọ àti ìyàwó. Gbogbo ẹni tó bá lò, wọ́n máa eager láti rí ẹ. So ẹ patronize on point by two. A lè ṣe mixture ẹ̀ papọ̀, mixture perfume méjèèjì yóò máa cost ní 15,000. Yes, ó máa cost ní 15,000. So ẹ lè pè fún àṣepọ̀ ọkọ àti ìyàwó, ìrẹ́pọ̀ ọkọ àti ìyàwó, ìdùnnú ọkọ àti ìyàwó. Gbogbo ọkàn mi ò sí ńbẹ̀, mo sì mọ́ sí dáadáa ń tà. Ṣóyé yín, ẹ̀yin ọkùnrin ẹ yá mi létí yín o, ẹ yá mi létí yín o. Ó dáa kẹ́ tọ́jú ara yín. Ọkùnrin tọ́jú ara ẹ̀, obìnrin tọ́jú ara ẹ̀. Ohun tẹ́yẹ bá jẹ lẹ́yẹ ń gbé fò, ẹ tọ́jú ara yín. Bẹ̀tẹ́ bá ń tọ́jú ara yín, ẹ mọ́ gbàgbé láti tọ́jú ìyàwó, ọmọ, mọ̀lẹ́bí. Torí bẹ́ẹ̀ni ṣe rí, ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀. Èèyàn tó bá dá mi síwájú, ó máa tẹlẹ̀ tútù. Èèyàn tó bá dá mi síwájú, ó máa tẹlẹ̀ tútù. Mo wo program kan láìpẹ́ yìí. Ọkùnrin yẹn ó wà òkè tẹ́lẹ̀, ó di pé ó ní problem brain. Ló wá di pé wọ́n kò lè ṣe anything. Ẹ̀yin tèmi, ìyàwó rẹ̀ ló ń tọ́jú ẹ̀. For 5 years, wọ́n instigate obìnrin yẹn pé kí ló ń wá pẹ̀lú ẹ̀. Ó ní kí wọ́n fi òun lẹ̀lẹ̀. Ó níbi tí ọkùnrin yẹn ná dé, tó bá jẹ́ pé ọkùnrin burúkú ni, sóòrè yàn dúró tì í. Obìnrin yẹn ṣì anticipate pé ó lè ṣe lọ́la, ó lè ṣe lọ́la. Obìnrin yẹn sọ pé wọ́n ní kó òun yọ supporting life support tó ń lò fún, ó lóun ní yọ, òun máa rí ibi tó máa ná dé ná. Allahu Akbar. Ṣé ìwọ ọkùnrin tó ń wò mí, ǹjẹ́ ìyàwó ẹ lè sọ bẹ́ẹ̀ lójú ẹ nípa ẹ̀? Ìwọ ìyàwó náà, ṣé ọkọ ẹ lè ṣerú ẹ̀ fún ẹ? Ẹ̀yin òbí, ṣé ọmọ lè ṣe bẹ́ẹ̀ fún yín? Ìwà tẹ́ ẹ bá wù, òun ló máa jẹ́ kí wọ́n wúrú ẹ̀ fún yín. Ìwà tẹ́ ẹ bá wù, òun ló máa jẹ́ kí wọ́n wúrú ẹ̀ fún yín. Z-baby, you are disturbing me o. Ìwà tí ẹ bá wù, ó fẹ́ pa action fídíò tí mò ń ṣe yìí. Ó fẹ́ pa action. Ìwà tí ẹ bá wù, òun ló máa jẹ́ kí, òun ni wọ́n máa ṣe fún yín. Ìwà tí ẹ bá wù. Níjọ́ wo mo ti ṣe fídíò kan, ó ti pẹ́ o. Fídíò, ẹ mọ̀ ṣera yín. Ẹ mọ̀ ṣera yín. Ẹ jẹ́ kí n sọ fún yín. Èèyàn tó bá ṣe, ó máa kú. Èèyàn tó ṣe, ó máa kú. Èwo ló wá dáa? Ṣé bí kò ṣe ló máa dáa? Ṣé èèyàn tó ṣe, wọ́n ní kò ní sick bí? Èèyàn tó ṣe, ṣé yẹn ní kó má sick? Is it not better ó ṣe kí ọmọ rí kinní kan porúkọ ẹ̀? Lórí social media yìí tí mo sọ fún yín pé èèyàn kan wọ́n sọ àwọn motivational speaker yẹ̀yẹ́. Àwọn míì nínú wọn dàbí mo ṣe dà ní wọn o. Dàbí mo ṣe dà làwọn míì. Àwọn míì ò níyàwó, wọ́n fẹ́ sọ yín di aláìníyàwó ńlé. Àwọn míì ò ready láti fẹ́ yàwó. Everyday wọ́n máa bring fake news. Àwọn míì ò ready láti lọ́kọ. Wọ́n ti nírí, wọn ò fẹ́ ní mọ́. Wọ́n wá fẹ́ discourage yín, wọ́n fẹ́ lò yín fún nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Wọ́n máa mú fake news wá, wọ́n máa advise fakely. Ìwọ ọkùnrin, jẹ́ kí n sọ fún ẹ, tó o bá ṣe, wọn ò ní ṣe fún ẹ lọ́jọ́ iwájú. Òótọ́ ọ̀rọ̀ ni o. Wọ́n á ní kí ni àǹfààní rẹ nígbà tó wà. Wọ́n gbé kí lorúkọ rẹ̀? Wọ́n gbé news kan
ẹ gbádùn ara yín, gbádùn ara rẹ, ìyàwó rẹ ó lù ẹ́ fún ara rẹ̀, ó lù ẹ́ fáwọn ọmọ rẹ̀. Lóòótọ́ ni, kí nìdí tó fi fẹ́? Ṣé bó ní o máa tọ́jú ẹ̀ ni? Kí nìdí tó fi bímọ? Ṣé bó ní o máa tọ́jú wọn ní dé level kan tẹ́lẹ̀ òfin ní bà wọ́n? Dó lè sí ni kó tọ́jú wọn débi tó àwọn náà fi níṣẹ́ lápá, táwọn náà tún continue fún generation tiwọn náà. Ìwọ ọkùnrin, ọkùnrin tí mò ń sọ o, ilé mẹ̀háyà lẹ́wà o. Ó wá gbọ́ story yẹn, ó wá gbọ́ motivational speaker, àwọn yẹ̀yẹ́ motivational speaker pé wọ́n máa lù ẹ́ kinní kan, ó fẹ́ ìyàwó fẹ́ di landlady, ọkọ náà landlady ní nílé mọ̀mọ́ rẹ̀, nílé bàbá ẹ̀, ó tún wá fẹ́ di landlady, ó wá ń push ẹ pé kó kọ́lé, ò ní gbádùn ara ẹ. Látọdún náà lọ́hùn ló ti abandon ilé yín tó ti dé window, ló ti abandon ilé yín tó wà ní window, ó ti abandon ẹ̀, ló ti abandon rẹ̀. Di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ìyàwó rẹ tó bá mọ̀, ó ti ralẹ̀ o, ó ti ń kọ́lé, tiẹ̀ ló kàn. Ẹ sì wà nílé mẹ̀háyà. Ṣé ó dìgbà tí mẹ̀háyà bá wá fẹ́ disgrace ẹ̀? Tí mẹ̀háyà tó fẹ́ wá disgrace yín, wọ́n wá ní kó mọ enjoy ara rẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní mutí, ó ń mu sìgá, ó ń kóbìnrin. Ṣé enjoyment nìyẹn? Ṣé enjoyment nìyẹn? Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ti pastor kan kó ń lọ mọ enjoyment rẹ̀ èsì mọ̀ ló fi kó. Tí obìnrin bá advice yín, obìnrin advice yín kẹ́ ẹ mọ́ lọ ṣubú ni, ẹ wà ní kí wọ́n fi yín lẹ̀ kẹ́ lọ dànù. Ẹ dákun, obìnrin ní kó kọ́lé, ilé yẹn ṣóbìnrin yẹn lè gbé lọ lé wọn ni? Ṣé bó di tiẹ̀, ó di tàwọn ọmọ? Wọ́n ní kẹ́ ra àwọn ọmọ lọ lé lọ ìlú èbó, táwọn ọmọ bá yege, ṣé bórúkọ rẹ̀ làwọn ọmọ ń jẹ́? Ṣé bórúkọ rẹ̀ làwọn ọmọ ń jẹ́? Kí ni mission yín lórí advice olórí ibú tẹ̀ fáwọn èèyàn yìí? Kí ni mission yín? Ọkùnrin, èyí tó bá lè ṣe ni kó ṣe ń bẹ̀ lóòótọ́. Bẹ́ẹ̀ mọ̀ pé ìgbà ò lọ bí òréré o. Àsìkò tẹ́ strong lélẹ̀. Tó bá di àsìkò kan ẹ̀ ní strong. Tó bá di àsìkò kan sickness lè wá, Ọlọ́run má jẹ́ ká fa àìsàn lò gbà. Ṣé inú ilé mẹ̀háyà ló fẹ́ sick mọ́ ni? Ẹ̀yin ẹ worú story tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ yẹn, ti máa yẹn ká ní okay, ó dà pé àwọn abroad ni wọ́n wà, ayé sì gbà wọ́n labroad, kò sí ilé kékeré ní abroad. Tó bá jẹ́ wípé ilé room and parlour lẹ́wà àbí ilé mẹ̀háyà lẹ́wà, ní irú sickness ńlá ìwà dé, báwo lẹ ṣe fẹ́ ṣe, báwo lẹ ṣe fẹ́ sanwó, báwo lẹ ṣe fẹ́ ṣe é? Ẹ̀yin ọkùnrin, ìgbà ara là ń búra o. Ẹ lè ṣe gbogbo ẹ̀ 100%. Bẹ́ẹ̀ èyí tó jẹ́ kókó, tó jẹ́ pé tẹ́yìn náà bá wù, tó bá tẹ̀ jọjú alẹ́ tí mi lágbára mọ́, ṣé bo ni mo fẹ́ fi ẹ̀yìn tì? Ṣé mi náà ti ṣe tí màá rí gbà? Ẹ mọ jẹ́ kí ìyẹn mọ jẹ́ kó mọ jẹ yín lọ́kàn. Ṣé mo ṣe èyí tèmi náà rí gbà? Òun ló mú mi rántí story kan sìn. Máa yẹn ó wà lábẹ́ enjoy ara rẹ̀. Púùlù ló àwọn máa ń ta, wọ́n sì ń mu sìgá, wọ́n sì ń mutí, wọ́n sì ń kóbìnrin. Ìyàwó bá a sọ̀rọ̀ títí kò gbọ́, ó rò pé ìyàwó ń ṣe tara ẹ̀ ní bios like bí wọ́n ṣe ń advice. Ìyàwó bá fi ọyọ̀ kan kún méjì. Ìyàwó bá ní, ó bá lọ kọ́lé, ìyàwó ló kọ́lé yẹn. Ó dẹ̀ ìyàwó kọ́lé yẹn tán, it is time to move, táwọn kúrò nílé mẹ̀háyà. Wọn ò lè kàn because ìyàwó ń bí a lot of expenses. Ẹ má jẹ́ ká tún mọ́ sanwó ilé, owó ilé àtúmọ̀ fi ṣe nǹkan gidi. Brother mi, ó ní ká wá kó sílé òun. Wọ́n bá kó sílé, ọkọ rò pé lé brother ni, àmọ́ lé ìyàwó ni. Because ìyàwó rí pé ó ti fi gbogbo owó takúlù, ó ti fi owó ṣe enjoyment lórí advice yín. Kò wá tó bàbá yẹn. Because normally ẹ mọ̀ pé bí obìnrin yẹn ṣe, bó ti dé pé ilé wọn ló wà, tí obìnrin gbé most of expenses. Ìgbà míì obìnrin lè mọ sọ̀rọ̀ bí ìbínú. Ọkùnrin tó lójú tì, tó mọ̀ pé lé brọ́dà ìyàwó rẹ̀, wọ́n sọ pé fẹ́ ìyàwó mi, ṣe bí brọ́dà ó ti fún yín lé, brọ́dà ti fún yín lé, wọ́n fẹ́ ìyàwó mi sínú ilé yẹn. Ìyàwó bá ní rárá o, ẹ lè fẹ́ ìyàwó mi síbí o, èmi mo nílé mi mo kọ́ nígbà tẹ́ serious. Ìsìn ní fẹ́ kí àwọn ọmọ mi kọ́ mọ̀ dààmú nínú ilé mẹ̀háyà tí ò tó wọn gbé. Òun ló ń kọ́ o.
ibi tẹ́yìn tí ń fowó ta tẹ́tẹ́ òun lòún ti kọ́lé yìí. Tèmi Tóyìn tòótọ́ bàbá yẹn kò lè fẹ́yàwó mọ́ o, àmọ́ ó wò ó pé ìyàwó deceive ìyàwó ni ó ń deceive ẹ fún kíni. Tó bá yẹ kó jẹ́ ọkọ tó wà responsible ó yẹ kó ń gba gbogbo owó yìí tó fi kọ́lé. Ẹ níbẹ̀rù Ọlọ́run. Ṣẹ́yìn ṣe ọ̀rọ̀ yìí àtọkùnrin àtobìnrin ló bá wí, àti wọ́ o àtọkùnrin àtobìnrin o, ṣé wọ́n ṣe tí wọ́n náà fi gbà lọ́la? Ọ̀rọ̀ yìí wá bọ́kùnrin wí jù. Ṣé wọ́n ṣe tí wọ́n á fi dúró tì ẹ́ lọ́la? Tí wọ́n ṣe ìgbà tẹ́ ẹ ṣì yọ̀ǹgì, tí kò sí prostate problem, tí ò sí a kind of cancer, tí àgbàlagbà òde òun ni kẹ́ ẹ jára mọ́ o. Èèyàn bá ṣe ó kú, èèyàn tó ṣe gan náà ó máa kú, àmọ́ bẹ́tà kẹ́ ẹ ṣe kí wọ́n porúkọ yín ní ti dáadáa, kí wọ́n mọ́ gbàgbé yín. This is on point by 2 using my words for this. Bye for now.